الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akí gbogbo àwọn olólùfẹ́ òdodo pẹ̀lú kíkí tó rẹwà jùlọ kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A ń fi àsìkò yìí kí yín kíra wa káàbọ̀ sórí ètò yín ètò Al-Basira èyí tí a máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ Solutions FM 93.9 ní déédéé ọjọ́ òní ní déédéé àkókò ìbákan náà. Ètò náà ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú ìyọ̀ǹda àti àṣẹ Ọlọ́run. Kí a fi ara balẹ̀ gẹ́gẹ́ bá ti máa ń sọ wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ká mú gègé wa ká fi ìdílé nǹkan àbí káwọn kan fi ìdílé ká sì mọ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ kọ́lọ̀ kó san gbogbo alẹ́sùn lóore. Àwọn SARS wa tí wọ́n máa ń fún wa lóúnjẹ mi wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ní SARS wa Sulaiman bun Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ falyatasharraf mahmudan. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi sílẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allah bi qalbin salim àfẹnutọ́wọ́kadà Ọlọ́run bá lékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́n àdáwò tí yóò bá wa tá a fi mú orogún kọ́mọ Ọlọ́run méjì kọ́ sílẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wọlé àdọ́kà ọ̀sọ́ Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah. Ní àǹkí gbogbo ẹ̀yin tí à ń gbọ́ wa káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa ní orí ìkànnì ti Solution FM 93.9 àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí ẹ̀rọ ayélujára ti Facebook ẹ̀sà òkè Sunetic TV àti gbogbo ẹni tí ń gbọ́ wa náà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. À ń fi àsìkò àfi ń bẹ lọ́n iléeṣẹ́ Solution FM Ọlọ́run má jẹ́ kó jóná. Àwọn onígbọ̀wọ́ ètò yìí
ọlọ́run bá ní ṣàlékún àánú rẹ̀ lórí wọn gbogbo ẹni tí ń dá sí tọ́lọ́run lọ́nà kan sí kejì mọ́jì kọ́rọ̀ tiwọn náà dàrú o wọlé àtẹkọ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ gbé lólùfẹ́ òdodo ọlọ́run mọ́jì kọ́rọ̀ tiwa náà dàrú o jẹ́ ká ṣe débi ìyọ́nú wọ ọlọ́run la hawla wala quwwata illa billahil azim. Lónìí àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní tí iná tí ó bá tán ní aṣọ ẹ̀jẹ̀ ò ní tán lérí èékánná. N tí a fẹ́ sọ nǹkan méjì níbẹ̀ lẹ́nu mi láti mẹ́nu lé pé nígbà tá a ti parí ọ̀rọ̀ ìjírá tó bá ti dẹ̀yìn iléyá ká bẹ̀rẹ̀ another topic mi. So èyí tí ó jẹ́ igun tàkọ́kọ́ nǹkan kankan ti yẹ pẹ̀lú yí pé àwọn ọmọ ìyá wa kan tí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ ìsìláàmù kan wọ́n fòdìdí oṣù méjì lẹ́yìn pé ok kí n wá treat n tọ́jẹ́ mọ́ tọ́pìkì yẹn kò sí wàhálà. So ká mọ́ tó wá máa sọ tọ́pìkì wọn ká tó máa sọ lọ lórí rédíò kápẹ́ǹdì yẹn dáwọn àsìkò míì. So ẹ̀kejì tá a fẹ́ mẹ́nu lé ọ̀tọ̀ ni ṣùgbọ́n tọ́pìkì wa máa wá change lálẹ́ so tí ó wà jẹ́ ká ní ojú ọ̀nà míì tátọ̀ra tọ̀ kí ló fà gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa nílé àwọn àgbàlagbà ní tí alágbẹ̀dẹ bá ń lu ní lójú kan náà ó ní nǹkan tó fẹ́ mú jáde. Àwùjọ tá a wà ẹ́ ó ti dàrú gan ó ti burú gan oríṣiríṣi là ń rí nǹkan kan ṣẹlẹ̀ lórí social media. So gbogbo ẹni tọ́lọ́ ń là pé kọ́mọ̀sì lórí Facebook ẹ mà kú oríire o àwa tá a wà ń bẹ̀ akíra wa kú farada a máa kíra wa kú farada ni o. So ṣùgbọ́n èèyàn á máa ṣèdákejì oríire lórí Facebook náà ṣùgbọ́n sì jẹ́ pé Facebook náà sì tún jẹ́ àpẹẹrẹ oríire náà kọ́lọ́njẹ́ ó jóríire fáwa ni kọ́mọ́jẹ́ ò jẹ́ dàkejì fún wa wọlé àjọkàn sọ lọ́n. So ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ni mo wá fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹbọ yìí ìṣẹ̀ṣe kìdí kan oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé tá a bá ń pariwo gbogbo tó ń gbọ́ mi ń lé àwọn tí ń bọ yẹsẹ̀ wò wọ́n fẹ́ kó bọ̀ ni o. Ẹnìkan ṣe program lórí Facebook ẹni ó ti fún rẹ̀ ó kọ tó fún rẹ̀ òun náà ni ọba Solomonu òsìnwó ènìyàn. So bó ṣe fún rẹ̀ ló kọ rẹ̀ nú lórí Facebook sẹ́wọ̀n kìtìyàn bá sì pé rẹ̀ lósìnwó ìwọ náà tó bá lọ jókòó tìrú ẹni bẹ́ẹ̀ ìwọ lọmọ nǹkan tó ń wá. Ẹni yìí kò dìfẹ́ǹdì ẹ̀sìn kankan kò sí kẹ́kẹ́ ju pé ń ṣe wọ́n bó ṣe wùsá kò sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ sọkúsọ ní máa ń sọ. But èmi ewo kíni rẹ̀ àmẹ́nìkan nínú àwọn tí wọ́n jẹ́ pírísẹ̀ńtà lórí rédíò station tẹ́ni ẹ̀dẹ̀ gbajúmọ̀ gan onímọ̀ sálábàpàdé ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ lórí prógámù ọba Solomonu yẹn tẹ́ni yẹn sọ pé gbẹ́ni ti sọ díẹ̀ náà mọ́ra wò mẹ́ma o ti fún mi tọ́pìkì àárọ̀ náà àbíjẹta náà kọ́ ni mo wò ní ìjẹta nígbà tá à ń lọ ṣe wáàsí ní Ògbómọ̀ṣọ́ ni mo kàn rárí nínú mútọ̀ mo kàn rárí ẹ̀ka elé ọ̀dà tọ́pìkì jọ Sunday ó change. Kí náà ni tí ẹni oní rédíò pìrìsẹ́ńtà tí tó gbé jáde òun káràmásìkì ọ̀rọ̀ ẹni ẹ máa ń káràmásìkì jẹ́ pé o lè ní orí mi o ti rẹ̀yàn ìwọ náà máa wẹ́ ní káàkiri báwọn. So ẹni wá ń káràmásìkì yìí pé ọba Solomonu mà ní o ẹlòmíì ò ti mọ òkè ta ni mò ń sọ ìwọ náà máa wá káàkiri olùbí gọ́gù yìí pé ó gbé ó ní pé òun fẹ́ mẹ́ńtórì náà jù nínú àwọn ẹni tó bá lè rí iná tí ó mọ tí ó ṣẹlẹ̀ òun fẹ́ mọ̀ pé káwọn yóò pè wọlé bí ó wá fi nǹkan kan wájú ìmọ̀ bí ó sà fi nǹkan sínú bí ó fi nǹkan sínú abọ́ àbò fi nǹkan sínú gbá kan ké kálukọ́ wa máa sọ live wọ́n sì láwọn èèyàn ń wo gan sẹ́yìn pé ayé wulẹ̀ láìkì ranù gan àwọn èèyàn ń wo gan so ibi táwọn èèyàn náà wo tí a sì dùn pé live lọ over 3,000 èèyàn wọ́n ti kóbò tí wọ́n wà lórí kíní tí wọ́n ń wò lọ́wọ́ pé kálukọ́ máa pò wọlé tó o bá mọ̀ pé orí náà àáfà tó bá kọ̀ǹfàmù pé òun rí náà kó pò wọlé kọ́sọ̀ tí ń bẹ nínú abọ́ pásítọ̀ tó bá mọ̀ pé
òun rí iná tó confam kọ́sọ̀ ti mẹ́nu àbọ̀ abaláwo tí ọba confam kọ́ wọ́n á ní àáfà ó pè wọlé pé àáfà kan ọjọ́ yìí olùlẹ̀ ìsọkúsọ wọn lọ sọ pásọ̀ pè wọlé olùlẹ̀ LOP 73 bí 77 sí ni òun náà lulẹ̀ wọn ní abaláwo kan náà pè wọlé òun náà lulẹ̀ so pé gbọ̀ wá yá ẹnìkan wá pè ọ wá ní ifá o kì í ṣe ń téèyàn máa ń polówó nígbà wọn sá lọ sọ̀rọ̀ gan òun fẹ́ kàn fáàmù pé ifá rìnà ọ wá ní n tí ń bẹ nínú tí ọba Solomonu démọlẹ̀ nǹkan pupa ni so nǹkan pupa tàbí ntọ́jẹ́ pé ó lè change sí pupa wọn wá ní bí wọ́n ṣe sí ọ wá sí àwọn èèyàn pé bátìrì pupa ní bẹ nínú kinní yẹn pé bàbá yẹn gbà so onírẹ́díò pìrìsẹ́ńtà yẹn wá ń sọ wípé láyé ìgbà tí Ifá wà èbó ò tí ì ṣe bátìrì so kò lè jẹ́ kí Ifá ó rí true picture nǹkan yẹn dáadáa that is pé wọ́n á ní kí bàbá yìí ti ẹ̀ confam eléyìí lórí náà pé níbẹ̀ àwọn èèyàn dá millions pé ẹgbà wọ́n dẹ̀ fi náà bàbá yẹn ta táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà mo wá fẹ́ sọ̀rọ̀ lórí abala méjì ń bẹ kí n kọ́kọ́ mú ná kí n kọ́kọ́ pe àkíyèsí torí pé àwa tá a wà lórí Facebook àwọn èèyàn kan ń wà wá náà lórí Facebook bẹ́ẹ̀ nǹkan ṣe ń gbọ́ wá ń léwu làwọn kan ń wò wá lọ live lórí Facebook báyìí so a gbọ́dọ̀ wà á mọ̀ sọ nǹkan bá ń torí pé ó ti ba ẹ̀sìn jẹ́ mẹ́lòmíì la ìyá mi tó ń gbọ́ wá nú léwu náà ọmọ mi lè lọ gbé wá fọ pé ẹ wá wo nǹkan onítẹ́mọ̀ ní ká mọ̀ ẹ̀sẹ̀ bàbá lọ́sọ̀ yìí àkọ́kọ́ ná fún àkíyèsí fún ọba Solomonu yẹn Atunse àti onírẹ́díò pìrìsẹ́ńtà abẹ́lómi náà tó náà gbérù nǹkan bẹ́ẹ̀ ẹni tó pè wọlé kìí sáàfà lẹ́ńtẹ́lì máa fi sọ́dọ̀ àwọn mùsùlùmí ìkọ̀kọ́ gbére ẹni jáde pé mo ní máa kọ̀kọ̀ mo mọ nǹkan tí ó ṣẹlẹ̀ mò ń tẹyàn rìn ní kọ́ba Solomonu ọmọ gbọ́ bá wọn mò ń tẹyàn rìn ní mò ń wo tẹ̀sùn báà ní mò ń wo mi ní tó ọba ti lè rẹ́ni tó fi ti sínú ìsìláàmù ti wáyé èmi ọ̀sẹ̀sìn mi ò kìí sára wa kèfèrí ni so babaláwo náà ló pè wọlé baba sẹ́ẹ̀tì àwọn babaláwo ní ìlẹ̀ sọ nọ́ọ̀sì christianity owó lè jẹ́ pé ẹlòmíì lè lóhùn rí náà o olè lóhùn pàdé ọlọ́run níbì kan ìmọ̀ tó wọn àti ọlọ́run ti ṣe méjì ṣùgbọ́n ní ìsìláàmù tí a yìí ẹ̀sìn tó máa ń mìíràn mú wáyé sallallahu alaihi wasallam tẹ́nìkan bá ilé gbére ẹ̀ kalẹ̀ màmá sẹ́yìn náà ń gbọ́n lé báyìí ọ̀rọ̀ àfáà tẹ́ ń lọ tẹ́ ń wò pé ìmáàmù yín ni tí ẹ sì wà nú ẹ tí ń fi yèpẹ́ sí kèfèrí gidi ni wọn òrìjínà kèfèrí ìrun tó bá kílẹ̀yìn ìmáàmù ti ń tẹyẹn rìn àkìdánù ọ̀sẹ̀sẹ̀sì ni ó nírun ẹ̀yìn kẹfẹ́ inú ìsìláàmù tí a là ń sọ àṣọ tẹ̀sìn mi so ẹ má ṣe mistake pẹ̀lú ẹni bẹ́ẹ̀ láàfáà ìkọ̀kọ́ pè wọlé ná torí tí ó sì inú ìsìláàmù lọ fẹ́ establish definitely ọgbọ́dọ̀ lulẹ̀ tá a bá ń sọ fún yín pé kẹ́ ẹ jókòó ara yín jẹ́ ẹ ní gbọ́ part 1 pé kọba Solomonu ọmọ ń tọ́kàn òun ẹ̀ẹ̀kejì fún gbogbo owó tó àmọ́ òkè máa ní kí kò sí ní Islam ṣùgbọ́n nìkan ló làṣà sọ pé rẹ́ẹ̀dì yìí ẹjá lọ yẹ kádàrà wò ẹni tí mo sọ pé rédíò pìrìsẹ́ńtà ó wá ń bẹ̀rẹ̀ sí kádàrà sí kẹ̀ ayé tí Yorùbá bá kọ́ká yóò lè pa kádàrà dà wọ́n lè fọwọ́ aago sẹ́yìn ìfọwọ́ aago sẹ́yìn gan àwọn èèyàn kan bẹ tọ́lọ̀ ń fún ní kí wọ́n wo kádàrà irọ́ nìyẹn o inú ẹ̀sìn tí a yìí o wọn ò bọ́ ọ̀sọ̀ ẹ̀sìn mi o ìjẹfà rí na wàláhì fò rí na kò rí nǹkankan kí sì nìdí kí ni bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àtàsí dídí ẹ̀ sẹ́ni tí Islam wa sọ fún ẹ̀jẹ̀ àgbọ̀yé íńtánẹ̀tì bí ọba fi polówó ẹ̀sìn tẹ́ bá fẹ́ fi polówó ẹ̀ máa lulẹ̀ ni ntí ànábì ọba fi polówó ẹ̀sìn gbogbo ẹni tó bá fẹ́ fi polówó ẹ̀sìn yóò máa lulẹ̀ ni àkọ́kọ́ lọ́lọ́run ti clear rẹ̀ inú Al-Qur'anil Karim níparí Suratu Luqman má wulẹ̀ ká torí ibi tí mò ń lọ ọ̀pọ̀ ọjọ́ ìsì ìpẹ́ lọ ọ̀rọ̀ sí pọ́nlẹ̀ tá a fẹ́ sọ ọlọ́ni inna Allah ìparí Suratu ayàtọ̀ parí Luqman ni Suratu Luqman Quran chapter 31 ìwọ náà lọ wò ọlọ́ni inna Allaha indahu ilmu saha ìmọ̀ ẹjọ́ tálíkì àmọ́ òde táyé ọ̀parẹ́ èmi Ọlọ́run nìkan mọ̀ mọ́ ẹ̀dá kankan ọ̀mọ́ number 1 wa yunazzilu al-ghayth èmi Ọlọ́run ni mo máa ń sọ òjò kalẹ̀ ẹ̀dá kankan ò lè ní kójú ọ̀sọ̀ kalẹ̀ ó di méjì wa ya'lamu ma fil arham èmi mo máa rú tí mo dá sínú aláboyún
jẹ́ sáré sọ̀rọ̀ ńbẹ̀ ẹlẹ́mìí ní àti ẹ̀gbọ́ta lákọ̀ọ́kọ́ agbọ́tẹ̀lẹ̀ kejì sẹ́síkà yìí sọ ń tọ́ dá ọlọ́run lọ́mọ̀ sọmọ tí ń bẹ́ ń bẹ̀ sólórí ire ni àbò lórí ibú ọlọ́run nìkan lọ́mọ̀ sẹlẹ́mì gígùn ní abẹ́lẹ́mì kúkúrú mọ́wulẹ̀ wà kọsẹ̀ jáyé káàkiri tó o bá ti wọ́wà kú wà wà rírì kúrì ọ̀fẹ́ wà kọsẹ̀ jáyé ọ̀fẹ́ wo ti ń kọ́lẹ̀ fọ́mọ̀ ẹ̀ ìtí ń pè ní kádàrà sírùn bainal abdi wa sírùlá àṣírí ọlọ́run ni ọlọ́run ò fi hẹ́ ní kẹ́kẹ́ ìwọ tó o bá fẹ́ wá o gbébànújẹ́ ayé rẹ nu torí pọ́nà àṣírí ọlọ́run ni oníkádàrà àwọn ànábì ọlọ́run gan ọmọ wọn ò mọ tó lọ́n fi pamọ́ fáwọn tí ó ṣẹlẹ̀ lọ́la tá a sì mọ oríṣiríṣi ẹ̀rí wá oríṣiríṣi ẹ̀rí kálíbà àjàṣẹ́ gbogbo mọ́mù tí ń bẹ ládùúgbò yín o àtàwọn àfáà tí ń wo sẹ́wọ̀n tí ẹsẹ̀ ń bọ̀ ń wò káwọ́sára parí skul àmìnà fẹ́ lọ skul ṣé wà ọfẹ́ sẹ̀sámù ṣé wà kìíní kó ṣe ní àbínẹ́kò èwo ni wọ́n ìpáàsì ń bẹ̀ ó tún fẹ́ kọ́ṣẹ́ ṣíṣe kóńgò ní ọkọ ni àbíṣẹ́ fọ̀pá wọn èwo lè yẹn fi soríire gbogbo òkú tó ń wò ó tún fẹ́ ra lẹ́lẹ́ ìlú Ìbàdàn tá a wà ẹ́ orí rédíò ní oníjà máa dákọ ìlú Ìbàdàn tá a wà ẹ́ àwọn èèyàn ti jẹ́ ààrẹ àwòràwọ̀ rí wọn ò sí láyé mọ́ lónìí ẹ̀yin náà mọ̀nà ọ̀dọ́ wọn nígboro ààrẹ àwòràwọ̀ worldwide ojú ayé wọn gangan tí láwọn ní ààrẹ àwòràwọ̀ títí sì jẹ́lé wọn àwọn èèyàn sì ń ra lẹ́lé tí ń lọ ń bá wọn pé ẹ bá wa wò ó ká tó kọ́lé ṣébi tá a fẹ́ ralẹ̀ sí bóyá lámúlòkọ ni o lákàrẹ́ ni o ẹni ayégun ni o tí wọ́n buyè pẹ́ bẹ lọ́wọ́ tí ó ní ilé tí ọba yín kalẹ̀ ni àwọn òsì àárí tiẹ̀ kí wọ́n tó lọ kọ́ bẹ́ẹ̀ kí títí ìjọba ó tó jẹ́ kì í tún wá sí pé ńgbà wọn kú tán ojú ayé wọn ṣe àgbẹ̀ tí wọ́n bá kú táwọn yóò ní àìsíláyé bàbá ni no ọlọ́run jára kí wọ́n níbi kójú ayé wọn ni wọ́n sì jàre àwòràwọ̀ táàrí àwòràwọ̀ bá fi lulẹ̀ gbogbo àwọn ọmọ lẹ́yìn àwòràwọ̀ àwọn náà lulẹ̀ káyìn ni o ìyẹn bá wọn ọlọ́run ní ìtọ́mọ jẹ ìtí ń bẹnu aláboyún òun nìkan ló mọ̀ mọ́wulẹ̀ wá kọsẹ̀ jáyé káàkiri wọ́n máa tadri nafsu madha taksibu gadan ọlọ́run ní tẹ́nì kọ̀ọ̀kan ó ṣe lọ́la tí ó dà lọ́la fúnṣọ́ rẹ mọ́ wá káàkiri èmi ọlọ́run nìkan ni mo mọ̀ Kùránì là ń káwọn o inú ẹ̀sìn tí a nù bó làfà kó ṣe alóhùn fẹ́ bọ́ ọwọ́ ọjọ́ ọ̀la rẹ èmi ọlọ́run nìkan ni mo mọ̀ ta ló fẹ́ bi léèrè ọlọ́run wá ní wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kankan ọmọ ibi tí ó kù sí èmi ọlọ́run nìkan ni mo mọ̀ àìmọye ẹni tí ó rẹ̀ gírígírí ẹ máa gbé nsọ ní London ẹ máa gbé nsọ ní Amẹ́ríkà ńgbọ́ ọba dé bẹ́ẹ̀ tí ọba tí ì dé bẹ́ẹ̀ ibi tí wọ́n kọ sí pé yóò kú nù fàmániyàtọ̀ àdìgáfì alàlìmọ́tì kìíní kan tí àfa fi kọrin nǹkan mẹ́jọ kan bẹ wọ́n sọmọ́ kú ni àyè ibi téèyàn ó kù sí ìjọ téèyàn ó kù kò sẹ́ńtọ́ mọ̀ àwọn àfáà tí ń tẹyẹrin wọn a máa sọ̀tàn Ànábì Sulaiman pé ẹnjọ́ kan mọ́lákùlì mọ́tì wà lọ́dọ̀ rẹ̀ gbogbo yín náà lẹ ti gbọ́ tán rí wọ́n dẹ̀ ń sọ ní tẹ́sí ń ṣe takun tí ẹ ń sọ pé mọ́lákùlì mọ́tì mọ̀lẹ́kà kú ń bẹ lọ́dọ̀ torí kò sí ti ń já sára ìlú mọ́lákùlì mọ́tì ni mọ̀lẹ́kà kú ń bẹ lọ́dọ̀ Ànábì Sulaiman tí àlejò kan wá bá Sulaiman ọwọ́ adọ́dọ̀ Sulaiman pé òun sáré fẹ́ dé lù báyìí kí Sulaiman nù fóònù agbára rẹ̀ kóun ò fi bọ́nú afẹ́fẹ́ òun fẹ́ lo bí ìṣẹ́jú mélòó kan kóun ti dé lù gbà Sulaiman ní òkè kọ́ máa lọ ó sì lọ ó ní kọ́ bọ́nú afẹ́fẹ́ sì gbé lọ mọ́lákùlù mọ́tì wá sọ fún Sulaiman kí sórí ọkùnrin tó lọ mọ́kàn ìyàdọ̀ rẹ ni Ọlọ́run ní kí n lọ pa ṣùgbọ́n mo rí pé nù ìlú ìlọ́wà máa ń wò pé ibi tó wọ́n sì ní pásíkọ́ lọ́wọ́ yìí mo wá ń wò pé àsìkò rẹ̀ sì ti fẹ́ tó yẹ ìṣẹ́jú tó dà gangan náà ni ó wulẹ̀ wà lórí kí lórúkọ rẹ̀ bó tí mo ń wò pé Ọlọ́run lágbára ẹni tí ẹni pa ló sì wà ń bì àti ẹni tí ó wulẹ̀ gbé pàdé ikú rẹ̀ náà lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ Sulaiman gan ọmọ kí mẹ́lẹ̀ ká kú gan ọfẹ́ wa pa ẹ̀yìn nǹkan rọ̀pọ̀ wá kí ni. so nínú ìparí ayé Kùránì ẹ wá lọ ka gbogbo tẹ̀fsírì tí bá mọ́ má dìísì wá tí ẹ má ti fẹ́ tú tẹ̀fsírì gbogbo tẹ̀fsírì tí bá mọ́ má dìísì wá gbogbo tẹ̀fsírì tí èsì pé lóga nìkan ló fẹ́ tú tó fẹ́ má dìísì wá láti fi bá kí ayé Kùránì ẹ̀yin àfà ẹ lọ mú wá ẹ ka àdìsí mo fẹ́ sọ yìí pé ànábì ní mafatihul ghaibi khamsun kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ márùn ni o la ya'lamuha illa Allah kò sẹ́ńtọ́ mọ gbogbo márààrún yẹn àfọlọ́ nìkan àkìdá ìsìláàmù nu ìtí ìsìláàmù tí a ní agbàgbọ́ nu tó o bá fẹ́ bá wa ṣe ìsìláàmù mọ́ wà kọ́kọ̀ kí tó o bá fẹ́ wá kọ́kọ̀ kí fi ìsìláàmù lẹ̀ fún wa kì í sí dandan la ikraha fi din máa gbọ́ ìsìláàmù ìṣẹ́sìn tá a máa ń pẹ́ sórí mọ́tò àti wọnú rẹ̀ ayé rẹ̀ ọ̀dà láti kíní kan tá lọ́bọ̀ sọ́mà tó bá ti wọnú rẹ̀ ọ̀tà
o lè kásùbà kò dé ṣọ́ọ̀bù kọ́ mọ́ta ọ̀gbọ́dọ̀ mọ́kì àfitọ́ àfẹ́sí Islam bẹ̀sẹ̀ sí pé mọ́ wá fi ìṣòro wá ń pàwọn ẹ̀kẹ́ gbogbo àyíká tí ń kírun no Islam tí a kò gbé kọ́kọ́ wá àwọn babaláwo àfáà àwọn ni ń yẹ yẹn rìn wò àwọn ni ń tẹ̀sùn bá tọ́ ọba ti rí wọn tètè pariwo pé ara èyí tí ń sọ ní ẹ kó nù Islam tó wá jẹ́ pé Islam yẹn ọba pé yìí kò sínú Islam tí àwọn dàmọ́ ńlẹ̀ Yorùbá ni ìyẹn báwọn kéléyìn ọmọ jẹ́ àtúnṣe fún ọba Solomon ohun tó wù kó wọn máa ṣe àkọsíntọ́ kan pàgbésí ayé rẹ̀ ṣùgbọ́n ẹ má sọ pé àwọn àfa no because in ti ṣẹlẹ̀ orí social media ọlágbára gan nígbà tí àwọn ọlọ́sùn tí wọ́n ní àwọn fẹ́ lọ bọ̀sùn ní Ìlọrin tí ń di wàhálà nǹkan òkè nínú wọn lọ padà bọ́ta àwọn commissioner of police ti dá sí wọ́n ti yanjú issue but ẹni tí èé sara wọn ìkànnì àwọn ọlọ́sùn wọn bọ́ta pókè inú àyìn àfa àtẹ̀yìn gà yìí ọ̀dà kan àfa kò nídìí kí n dá akọ ṣùgbọ́n àtọ́kọ̀ lóṣù social ti mọ̀ tí ń sọ pé àwọn ò ní bọ̀sùn nílọrin àwọn ò ní ṣe kinní àwọn ò ní ṣe gbá ìyàwó rẹ̀ gangan gbà tí ń rọ bí ọ̀dọ̀ òun ló gbé wá ẹ wo bí ránkì àfa àti já bí ó bá rí bẹ́ẹ̀ káfọ́ òwe ti bọ́ta ẹ ṣe àfomi ọ̀sùn ẹ fi gbẹ ẹbí ìyàwó yín kọ́ wá di pé afẹ́ wá láwá ṣe kinní kẹ́yìn ò ní ò rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n kò wọ́n sì ti ń sọ tipẹ́ gbogbo àwọn oníṣẹ̀sí wọ́n ti ń sọ tipẹ́ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ ń sọ gbogbo àwa ènìyàn ń bá wípé tẹ́ ẹ mọ̀ sọ pé kọ̀sẹ́bọ̀ ẹ mọ̀ pàwọn lẹ́lẹ́bọ àwọn mọ̀ nínú àwọn àfáàyín táwọn jọ ń pàdé náà wọ́n láwọn ọ̀dà akọ pé ìmáàmù lágbájá àwọn jọ ń pàdé lédì ni tí ẹ má lè mọ́ bá a ṣe bá ń kún tẹ̀ list a lè mọ̀ ìpè a lè mọ̀ ìyàwó tá a bá kú. ìyẹn ní fa tí gbogbo ẹ̀fín dàdú táwọn yóò fi máa wò pé no ẹni tó bá fẹ́ lọ sí kọ lọ sí láì kíró àfìdín ọlọ́run ti bá ní parí ẹ̀ látòrí ahánà bíi gbogbo ẹnì kọ̀ọ̀kan wa láláyè nínú náà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa láláyè nínú àlìjẹ náà so ó bá dálì kí a mọ̀ àyè tó yẹ kí wò lóun nínú àlìjẹ náà èmi ọ̀bọ̀ lò ó nítorí kí mi ọ lọ lò nínú náà ó sì bá ń lò ó kálukú ní òjogún wọn ó jogún tí a nínú náà àwọn ó jogún àwọn kan nínú àlìjẹ náà pẹ̀lú ògo ọlọ́run bí ó sì rí nù inshallah. Ṣé Ifá wá rí náà àwọn tí ń rí náà àtẹ̀ntí ń tẹ̀yàn rìn àtẹ̀ntí ń tẹ̀gbá kí ló wá ń di rẹ̀ ẹ̀jẹ̀ ń ja yín sí sẹ́rí ẹ̀kọ́ lọ dì mọ́wọ́ náà kí n tó sọ pé ṣé fárí nàbí òrí náà gbogbo ẹni tí bá ń wò pé kọ̀ǹfàmù lélẹ̀ kìríkẹ́ sẹ́rí Islam ó sọ pé kò sí oògùn Islam ó sọ bẹ́ẹ̀ oògùn wà máa gbọ́ ṣùgbọ́n gbogbo ohun tí Islam pè òun náà ni pé oògùn ṣíṣe ó dáa fún gbogbo ẹni tó bá mọ̀ pé òun fẹ́ sunkún pàdé Ọlọ́run lálìkí àmọ́ ó dáa fún gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ wípé kígbẹ̀yìn wọn má dáa ó lè máa ṣe ó lè lọ wádìí kádàrá máa wádìí gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà pé o ò lè pàdé Ọlọ́run dáadáa kò sí ánímọ̀sì ọwọ́ pa àti dákọ rẹ̀ gbogbo ń tọ́ ọ dákọ tó bá ti dákọ̀ nǹkan yẹn ti wà náà ni bó ṣe pè lóògùn ọ́ẹ̀sìtì náà ni kọ́ wá ní òsì náà kò sí àsìngbò tí ló kọ́ wà náà ni ṣùgbọ́n ta ní í ṣe ẹni tí ò ní pàdé Ọlọ́run dáadáa ẹni tí ń ṣoògùn nu ta ní í ṣe ẹni tó jẹ pé ìjọ ìgbàlẹ̀ kìámọ̀ ẹkún lọ́rọ̀ rẹ̀ ọjà sí ta ní í ṣe ẹni tó jẹ wípé tí wọ́n bá ní ta ni kò ní kan ìyọnu Ọlọ́run kankan lárí kìámọ̀ lẹ́yìn tí ń ṣe ìyẹn jẹ́ number 1. Islam ó wá sọ fún wa wípé àwọn nǹkan yóò sí bá ti sọ bó sì wá gbọ́n àwọn èèyàn rí tí ó ṣẹlẹ̀ lọ́la máa gbọ́ sọ pé Ọlọ́run yóò sì máa kọ̀kọ̀ bóun ni ẹ ṣe wá ń gẹ̀ẹ́tì ẹ̀ àtàfà tó gbé rẹ̀ kalẹ̀ àtẹ̀ntí ń gbomi àtẹ̀ntí ń ṣe kékeré kan àtẹ̀ntí tó mú tẹ̀síbà tó lò ta ni ń lò ta ni ń ṣiṣẹ́ èṣù Islam ti wá júwe èṣù fún ọ́nà Al-Qur'ani Karim torí pé èṣù láwọn ọmọ ogun ọláǹjẹ̀nù gbogbo bí network àkọ́kọ́ náà èyí tí ọba Solomonu ṣe mọ́gbà 100% packaging lè wà ń bẹ́ẹ̀ lágbájá ìwọ ló padà pé wọlé ìwọ ló ṣe báyìí tọ́rẹ́ anybody ò sí ń bẹ́ẹ̀ so àwọn èèyàn oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń gbà wá nǹkan ní ìsìn packaging lè wà ń bẹ́ẹ̀ léyìn ó lè wà ń bẹ́ẹ̀ ni mo sọ o káwá sọ pé kò sí ń bẹ́ẹ̀ ó ti ẹ̀dùn mọ́
kódà lójú ayé ànábì sallallahu alaihi wasallam kí wọ́n tó bá ànábì ilẹ̀ ogun ti wà ilẹ̀ àwọn ẹbọ ti wà ṣùgbọ́n gbé olódáyé ọ̀sán gan lọ́dáyé sẹ́ǹpá àti sọ̀yún òjò ní àti clear rẹ̀ ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ọ̀rọ̀ Bàtálá àti clear rẹ̀ tó ti yé báyìí nìkan kó lè fi yún òru alójú àjọ nílẹ̀ Yorùbá yìí ni àjọ nílẹ̀ Yorùbá Ọbàtálá Ọ̀rúnmìlà Oòduà gbogbo àwọn Oòduà ní ìsìn ìgbà táwọn wà òòṣà wo ní ẹbọ ọmọ Yorùbá tó nípìlẹ̀ àwọn ní òòṣà bàbá tó bí yín gẹ́gẹ́ tẹ́ gbà pé ńlọ́sẹ̀ yìí lẹ̀ bó ti yẹ pé ńkọ́ lọ́sẹ̀ Yorùbá lẹ̀ ṣùgbọ́n bàbá yín tẹ̀ ń fira yín tì í sí lọ́dọ̀ ẹ béèrè pé òòṣà wo lọ́bọ àbí ńgbà tó ń délẹ̀ Yorùbá kò bá àwọn èèyàn àti ìrẹ́ntí ọ̀dà ń béèrè hùn gbogbo àwọn òòṣà táwọn èèyàn sọdọ̀ òòṣà lẹ́yìn Oòduà ni ẹ wà àbí bá a dákọ̀ Ṣàngó bá a dákọ̀ Ọya bá a dákọ̀ Ògún gbogbo wọn pátá Oòduà ṣáájú wọn tá ló Oòduà foríbalẹ̀ fún ojúbọ wo ló ti bọ nǹkan ta ní ń bọ Oòduà lórílẹ̀ ayé tó ṣáájú gbogbo àwọn Ògún orí ọ̀sà òun dá tá fi sọ àwọn yòókù dòṣà bàbá gangan orí ọ̀sà dá àwọn ọmọ rẹ̀ lórí sàdá torí wọ́n tó ń kariwo nkẹ́kẹ́ náà àwọn bàbá yín ṣe bọ̀ owó ọmọ bàbá rẹ̀ ń pilẹ̀ ọkàn lọ àwọn bàbá mú lọ́sàn-án gan àwọn bàbá ọ̀sán gan lọ ń sọ wọn o ó sì bàbá mú ni o adẹ sọ ọ̀rọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùrú ban asọ̀rọ̀ wọn ọ̀rọ̀ yẹn wà lórí YouTube kọ́lọ̀mbá ni ṣe orí táwa máa lórí kọ́lọ̀mbá ni ṣe fún wa asọ̀rọ̀ yẹn bàbá ní Elédùmarè ò ní ojúbọ lórílẹ̀ nígbà àwàṣẹ ṣètì gbọ́ ọ̀rọ̀ bàbá ni hadisi bàbá ni so wọ́n sì ń bẹ láyé wọ́n bẹ lóṣogbo wọ́n ní Elédùmarè kò ní ojúbọ lórílẹ̀ ayé nígbà àwàṣẹ that is ẹbọ òsì ojúbọ wọ́n ní inú ẹ̀mí l'Elédùmarè ń gbé ṣùgbọ́n nígbà tí àwọn tí orí sàdá tí wọ́n kú láyé làwọn èèyàn wá sọ wọ́n di ẹni tá à ń bọ ṣé ẹbọ lọ́wọ́ dé lọ́sàn-án gan ni kí ló pilẹ̀ ìsìláàmù ni kí ní ń pè ní ìsìláàmù mọ́mọ́rogún kọ́ ọmọ ọlọ́ọ̀ má sọ nǹkan kakọ̀ ọmọ ọlọ́ọ̀ bó lẹ́nu kó sì wá máa dé ní ìsìláà máa bọ́ sórí ìkíní dìfẹ́ǹdì ń ta àbẹ̀rẹ̀ ìyẹn ló fà á tí àwọn ọba kan nílẹ̀ Yorùbá yìí tí wọ́n fi dúró pé àwọn ò ní sọ́sà torí pé nǹkan nípìnlẹ̀ Yorùbá àwọn yẹn gẹ ni wọ́n mọ̀tàn àwọn yẹn ni wọ́n mọ̀tàn ẹni tó múrin lọ́lọ́run ti ń bọ́ èèbò tó ṣerin sọ́bọrin ni àbí ẹ sọ pé Yorùbá ló nírin àbí èbó ò nírin lọ́dọ̀ wọn ẹni tí ń bomi ṣé èbó ò lómi ta lọ́dọ̀mi ta lọ́dẹ́rin Allah so gbogbo àwọn nǹkan yìí ìlà gbọ́dọ̀ gbọ́yé ìtọ́lọ̀ ń kórìíra jù lórílẹ̀ bọ́lọ̀ ń ṣe nífẹ̀ẹ́ ànàbí tó kò bá fi ṣeré ó nílà in àṣírọ́kítà ìwọ ànàbí ànitọ́ ọba iléeṣẹ́ bọ́ tó ọmọ ẹbọ pọ̀ mọ́ mi làyà àbàtọ́ nà amẹ́lúkà níbo làwọn àfáà ti wá rí gbogbo eléyìn ìtẹ̀yìn ń ṣe iná jẹ́ káwọn ẹni yọ ọmọ jáde tí ẹ rí pé bìkan náà làwọn ti jọ wà so èṣù àní ní operate tí ọba ti Ọlọ́run ti júwe rẹ̀ fún Al-Qur'an Karim ni mo sọ pé ń padà bóyá jọ́ mẹ́jọ láwà bẹ̀rẹ̀ táwà gbé jáde gangan so àwọn àṣírí èṣù gangan bó làwọn àjẹnú ṣe ń operate ṣùgbọ́n jẹ́ ń jọ sí díẹ̀ wọ́n á bá wọn sàbẹ̀ náà wọ́n ti wà tipẹ́ wọ́n á máa gbáwọ̀ rẹ̀ èèyàn wọ̀ kò sí tí wọ́n èdà wọ́n ní oríṣiríṣi sínfù ni wọ́n ní ìntí ń gbáwòrán ejò wọ̀ wá ìntí ń gbáwòrán ajá ń bẹ inú wọn ìntí ń gbáwòrán èèyàn wọ̀ wá ṣe bí ńgbà ẹ̀yìn àfẹ́ lọ kà lógun Bádàrè nígbà tí wọ́n fẹ́ ṣe mítìn ṣé èṣù ọ̀wàǹjọ́ náà ni ọwọ́ náà àwòrán èèyàn ló gbé wọ̀ wá níjọ́ wọ́n fẹ́ ṣe mítìn lórí bí wọ́n ṣe pànà bí àwòrán èèyàn ló gbówó wá olóṣìbá àtẹ́ndì mítìn ni ló fi kó bá àwọn kèfèrí èṣù ń gbáwòrán èèyàn wọ̀ tí ó yí padà sí yẹn a máa yí padà sájá a máa yí padà sí nǹkan bí oríṣiríṣi nǹkan ọláàyè ànábì sọ àwọn àyè ibi tí mùsùlùmí wọn ń gbé gbogbo ẹ̀ láàsọ fún ọ ẹ lọ ka tí a súnà ní ó jẹ ní ẹmọ kẹtẹ ẹ ṣe ànábì sọ àwọn àyè tá à ń jẹnu gbé àjẹnu sí ni a lè fojú rí wọn ṣùgbọ́n àwọn rí wa àmọ́ bó lọ́mọ ànábì Ádámù ṣe lè rí wọn kó o tó lè rí wọn wà á sáìn lọ àfi tó bá gbàwòrán èèyàn wọ̀ wá ṣùgbọ́n kó o rí láwòrán tó wà gangan wà á ti sáìn lọ ọ́fíìsì wọn tó o bá sáìn lọ ọ́fíìsì wọn tán
kò sí signature kankan tó fẹ́ send ju wípé èèyàn ní ráàánú Ọlọ́run lálìkí àmọ́ o ayé yọ tẹ̀jọ́ kan ṣùgbọ́n ò ní sọ̀rọ̀ rẹ ká bí ìyọnu Ọlọ́run tó lọ́wọ́ fi yọnu sí ọ tó bá ti sign tán o ò lè padà mọ́ wo àti wọn lẹ́jọ́ máa ríra ẹni tó gbére ẹ̀ kalẹ̀ tó fẹ́ rí na tí ń wo nǹkan kò sí nkẹ́kẹ́ tí ń jẹ́ bá kẹ́kẹ́ tó lè rí kẹ́kẹ́ wà láì kò rí kẹ́kẹ́ tó bá jẹ́ kó bá rí ni ìyá sì ń jà wọn tí ń ṣe àwọn kan sì ń gbádùn nù wọn àwọn òṣèré kádàrá wọn yí padà àbí ògbẹ́ni tí ń bọ nǹkan lọ́dà fún kò rí yí padà ṣé gbogbo mùsùlùmí lọ́dà fún gbogbo àwọn àbájá láwọn ń jẹyà nígbó sórí gbogbo àwọn tí ń wo ṣe sáwọn tó ń fún búrẹ́dì 500 naira búrẹ́dì 800 tí ẹ ń gbé yẹ̀wò tí inú wọn ń dùn ó lè dáa fún kí wọ́n gbé búrẹ́dì 800 naira yẹ̀wò kí àṣẹ tó mú wá fún mi nì inú ilé ibi tó ti lọ bá wọn ṣé ìgbésí ayé rẹ̀ dáa pẹ̀lú inú ilé ibi tó ti lọ bá òun ò sí ọkọ tó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan bá lè change kádàrá ni kọ̀sẹ́ni tí ò ní change kádàrá pé òun ọba àmọ́ dìbò kí wọ́n gbé di pírẹsidẹ́ǹtì kàn kó wọn di gọ́vnọ̀ kó ṣe rí ṣe òun sì wà ní ẹni tí wọ́n sì àmọ́ wá dáwó fún mọ̀ kí pákéjì ni gbogbo àti ń ta oògùn yọnú ayé fún yín òkà yọnú òkà kìnnìkan oògùn tajà èèyàn rìn wà látòṣogbo ọwọ́ Ìbàdàn ó rìn wà láti Àkúrẹ́ ọwọ́ Ìbàdàn ìwọ̀n ń tà ní express ní wòrò ẹ máa wọlé ẹ máa ra oògùn tajà ní ẹ bá ti fi òkà sínú kìnnìkan kíyàn ọba wa gọ̀tàn kọ́ lọ́mọ rárú òkà wọn só lè jó oògùn tajà kún wọ̀ wá látòṣogbo kọ́sì ẹ̀rìn dìbàdàn òun náà kó jókòó nù kọ̀rọ̀ tó wà ká lọ ọba Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o. ومما زادني شرفا وتيها وكدت بأخمصيته سرايا وكدت بأخمصيته سرايا. alẹ́ sùn máa ń gbá wọn náà wà ǹjẹ́ wọ́n fẹ́ lọ jagun Bádàrè àwòrán Sùrákátù bùnú Málíkì lè ṣùgbé wá ǹjẹ́ wọ́n fẹ́ ṣe nádíwà àwòrán tí ẹ fẹ́ pànàbí tí ẹ fẹ́ ṣe mítìnì Mákà àwòrán Shehu Najid àgbàfà kan láti Najidi ilẹ̀ ṣùgbọ́n wá sáàrin àwọn kèfèrí tí ẹjọ́ ń ṣe mítìnì èṣù a máa chíǹgì káàkiri ókè àwa ń lọ síbi pé kódà nínú ààyè tí Ìsìláàmù tó júwe pé ṣùgbọ́n ń gbé ní máa ń gbé ní òòṣà ní máa ń gbé ibi orí àkìtàn ẹ̀yìn náà gi ìkẹ̀kẹ̀ gbogbo àwọn ààyè ẹ̀gbin èṣù máa ń gbé bẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ wọ́n máa ń gbé bẹ̀ ó fi gbogbo àwọn ààyè ohun làwọn yẹn náà máa ti ń lọ gbàgbára bíi kọ̀rọ̀ tí wọ́n kà pé ìyá o kálukú fìyà rẹ̀ nulẹ̀ kó tó jáde náà àwọn àjẹnú yẹn dẹ̀ ìntọ́ fẹ́ rí Ọlọ́run sọ́fà Suratul Jinni wà ń bẹ̀ Suratu Sọ̀fà ti lọ́ọ́ ka bóun ni ẹ ṣe máa ń tò gan tí wọ́n tò tí wọ́n lọ máa jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà gbogbo ẹ̀ lọ́lọ́run tún fún wa tóun àtàwọn mẹ̀lẹ́kà bá ń sọ̀rọ̀ tọ́lọ́ máa sọ pé mo fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ lórílẹ̀ ayé Ọlọ́run àwọn àjẹnú yẹn dẹ̀ tò àwọn ọmọ jí gbọ́ wọ́n wà á mú wá sórílẹ̀ ayé láti máa fún àwọn alágbègbà àwọn iyẹsẹ́ wò àwọn nǹkan ṣùgbọ́n wọ́n mú òótọ́ kan wọ́n fi rọ 99 kún ẹ máa gbọ́ wọ́n mú òótọ́ kan ó sì ní ti padà wá máa ń ṣẹlẹ̀ sí wọn Ọlọ́run ni wọ́n wá jọ̀rọ̀ gbọ́ ọba tó dá wa ó fẹ́ wò ọba láìláìlá tí ẹ máa ní apolè wájà ní kólókó mu Ọlọ́run lánàá gbogbo ẹ̀ kalẹ̀ pé ó ní o ọ̀nà oríire ni o ọ̀nà àdàkejì rẹ o eléèmí náà mo fún lágbára ńjọ́ kìíní àná tẹ̀sùn gbàgbára nígbà tọ́lọ́ ń dáná bíi Ádámà alayhi salatu wassalam tọ́lọ́ ń dá tí tọ́lọ́ ní kí gbogbo wọn forí balẹ̀ tẹ̀sùn forí balẹ̀ ṣéjú àwọn ànábì Ádámà òun náà lè sùn fi ń gbàgbára lọ́dọ̀ Ọlọ́run ọ̀dà náà Ọlọ́run nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ Rabbi anzirni ila yawmi yub'athun má pa mí látòní odijọ́ ọba tó payé rẹ tó tí gbogbo ayé bá parẹ́ jẹ́mi mi ogun àgbàyà tí ń bẹ láyé dìísìn ṣàìtọ́ ní kọ̀sẹ́ tó dàgbà tó ọkọ̀ bẹ lọ́wọ́ ẹ̀mí gígùn torí iṣẹ́ tó ń fẹ́ ṣe pọ̀ ìpìlẹ̀ ẹ̀ sí ni pé ìnìjálìkì àmọ́ òye wọn lọ́ka Suratul A'raf ìmọ̀ gbọ́wájú yọ sí ẹ ìgbà ìyọ sí ẹ ìgbà ẹgbẹ́ yọ ìgbọ̀ tó yọ ìgbòsì yọ ọ̀rọ̀ àlìkámọ̀ màmá dàrú máa lójú débi kó wọ́n òkè ẹ̀kọ́ sọ́run Ọlọ́run ni mo fún ọ lágbára ṣùgbọ́n o ò ní lágbára lórí àwọn ẹrúsìn tèmi àwọn ẹrúsìn mi wo àwọn tó jẹ́ pé ògìṣẹ́ tí ń bá rán sí ẹ tó bá ti sọ fún ẹ pé lánàá èṣù lélẹ́yìí wọn ó dènà sí èṣù yẹn dẹ̀ láwọn ọmọ ogun oní ọ̀lọ́ba gba information wa ẹnì kọ̀ọ̀kan wa tó wá ní ó tó wá ní èṣù tó gbàgbára dọ̀ Ọlọ́run pé mo fẹ́ máa tí máa tó wá ti ń bọ̀ mànà bí Ádámà ṣàyé máa bá ń dá àlìjẹ̀nú kan mọ́
tí ó wà lórí àwòrán rẹ̀ tí wọ́n jọ máa káàkiri àjẹnú kan ti wà fún kálukú wa kò sẹ́ni tí ànábì náà lóun náà ní tó òun á bẹ náà pé wọ́n lọ èyí tó dámọ́ mi inú àlìjẹ̀nu jẹ́ ọgbà Islam kọ́mọ́ bá dàmí láàmú tẹ́ bá ti ń sọ̀rọ̀ èso àjẹun náà là ń sọ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń lo jinnu àwọn mùsùlùmí inú wọn ní ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ń lo shayatin àwọn kèfèrí inú wọn ní ń jẹ́ bẹ́ẹ̀ so àjẹnú kọ̀ọ̀kan ti wà pẹ̀lú kálukú wa bá nàbí ìsàlàyé fún àánú wà gbà bẹ́ẹ̀ kò síbi tó ń lọ tí ọ̀bọ lọ ayé ti wá lùjára ká sọ pé bá Solomonu gbé rẹ̀ kalẹ̀ ẹnìkan ti lọ sáìn lọ́fíìsì wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ló jẹ́ pé bá àfáà gan bá ti ẹnì kọ́ǹfàmù lọ́wọ́ kì í wulẹ̀ ẹ́sà àfáàmù torí ẹ̀sìn tó lóun fira àwọn tìsí kọ̀ bẹ̀ẹ́sẹ́ mọ́ di kèfèrí so ó ti lọ sáìn lọ́fíìsì ẹ̀ ìwọ̀n à ń wò lórí láìfù lọ́wọ́ àjẹ̀nú yẹn sí bí àǹbára Amẹ́ríkà sọ̀rọ̀ lórí kinní inú gbogbo àwọn tí ń wò mí lórí Facebook ní sí ara Germany wà ń bẹ̀ ara Amẹ́ríkà wà ń bẹ̀ ara UK wà ń bẹ̀ so wọ́n communicate náà ní kí ló wà ń bẹ̀ ó ní rẹ́ẹ̀dì ni má pè bacteria sàn wọ́n jọ communicate yọ sọ̀rọ̀ wọ́n á máa gbọ́ ní tá a fi máa ń já sẹ́rẹ̀ so orí tó bá fẹ́ léèsù jìnnà gbogbo ẹnìkan rí náà ẹnìkan ò rí náà tí ó bá ti sí communication agbára wọn ti jábọ́ number 1 nù so wá di number 2 gbogbo òsà kan dún kíní kan dún abẹ́nìkan lágbára kan a wà sọ in tí Ìsìláàmù gbé wá Ìsìláàmù fún wa ní Al-Qur'ani Karim ó fún wa ní Al-Qur'ani Karim ńlọ kan wá fi máa ń balẹ̀ o ẹnìkan bẹ kò síbi tá a ti dá ọkọ rẹ̀ táwọn èèyàn mọ̀ ìmọ̀ ń proof ogun dáadáa níjọ́ Ọlọ́run wá ní kájọ pàdé ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ lórí YouTube ń bẹ lórí gbogbo ẹ̀ nfẹ̀ dá akọ orí rédíò láwà ẹni ẹ ló ń láyẹta tó confirm mo lé mi ò ní Islam ọ̀sán wíká wáyẹta tó bá ti lọ wáyẹta all of sign of his issue ṣùgbọ́n Ọlọ́run lè ṣe kàrámọ̀ ó lè ṣàpọ́nlé kọ́ ọ máa lọ kún òyìnbọn wọn kọ́ mọ́ bọ àpọ́nlé ni kàrámọ̀ ni láì béèrè gan mo ní tí Islam sọ wà ní pé tọ́ba rẹ̀ ń tọ́nà bá lọ́ọ̀kan bẹ̀ pé jọ́ ń tọrọ lọ mọ́yìn mọ́ mi jọ́ ọmọ bẹ̀ ọ́ ni ṣé máa sá lọ Islam sọ bá tó bá jẹ́ pógun ni tógun ṣẹlẹ̀ ìwọ náà gbé bá láìfàdà nǹkan tó hànà mo ní ṣùgbọ́n ọ̀tọ̀ olóòní tó o bá lè sign agreement tíjọba ọmọ pé wọ́n ló ní kí n yìnbọn fún ọ wàláhì azim ìyìnbọn yọ ọ̀ràn kò sí ti ń gbá ẹta lọ́dọ̀ mi ṣùgbọ́n tí o bá lóyìn fún mi màá ní ọmọ ẹ̀yìn torí mi ò sọ pé mo ní sọ bí àtọ̀ bẹ́ẹ̀ láàrin méjèèjì ṣùgbọ́n wọ́n tó rò pé o ní o torí pé ń bẹ nínú Kùránì àwọn àjẹnu tí wọ́n fẹ́ ìbẹ̀dànù tèmi bá ti kà wọ́n àyà kan wọn ò bí ẹni àwọn ojú omi tí ń bá wà ìyún ìntàfà lè fi lérí lélẹ́yìn confam kẹ́ni kìíní kan bẹ́ o wọ́n ti yẹ́lẹ̀ wọ́n yẹ kìíní kan ẹlòmíì ọ̀rọ̀ alẹ́ ò lè dé bẹ́ẹ̀ mọ̀ ọ sì wá ń tojú bọlé káàkiri jẹun kọ́kọ́ sọ gbogbo ibi tó bá mọ̀ kí wọ́n ní aṣọ ògùn sí tí ní tó fẹ́ máa délẹ́bọ̀ sínú jẹun kọ́kọ́ fún aláwọ̀ ayé Kùránì nìkan nínú bí dáa pé kò yẹ mùsùlùmí kọ́ mọ̀ Kùránì nìkan bọ́ọ̀ bá ti mọ̀ Kùránì nìkan wọ́n ti gbé ọ lọ sí aṣòótọ́ ọ̀rọ̀ because sáwọn àbá àti ọmọ ìgbà ní ìṣòwò bọ̀ ọ̀ka Kùránì tó jẹ́ pé owó náà wà áfítà òun ní kàràdà wọ́n wà tó wà mọ̀ Kùránì nìkan ọ̀wà tún lè rán máa ń lé kí ó bóun ò sí ní ìwòsàn fún ọ so ti ní nǹkan pé nǹkan ti sí ọ báyìí ọ̀ràn máa ń lé kí ó àfiwé náà ni ṣé tá a fẹ́ sọ ní ìsìn ṣé ọ̀rọ̀ Olúwẹ̀ to Lagos ṣé ní tá a fẹ́ sọ ní ìsìn àbí dyds find the x wà ní tí wọ́n fẹ́ sọ ní ìsìn báyìí ní ìsìn rule of concord so ṣé ní tá a fẹ́ sọ báyìí kún wá wọ́n dìdí inú ilé yìí tí kọ́ ọmọ rẹ̀ tí ó lè kakura níbọ̀ lọ́wọ́ sí sọ́kalẹ̀ tí ẹ ṣe wà mọ́ àdìrọ̀ sórí pé kódà àkọ́kọ́ ìwọ ka àwọn tí wọ́n fẹ́ sọ sínú omi lọ́ọ̀dà bí tẹ́ ń sọ wàá wọ́ bẹ̀ dandan kí ni wọ́n yẹn lẹ̀ ń bo Islam ọ̀sọ́ bá pé kò ṣe sù kò sọ́ bá pé kò sẹ́ni bí
ṣùgbọ́n Islam sọ fún ọ pé àníṣe ànábì ti tásìrí Ọlọ́run tásìrí bá nàbí pé èmi mo fún lágbára bẹ́ẹ̀ torí pé mo dá wọn kan fún náà mo sì dáhùn kan fálì jẹ náà ẹ ń bá wa wàsọ̀wọ́sọ́dọ̀ èmi Ọlọ́run tí ò lọ sẹ́mẹ̀sù wà lẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú láyé kò tó ní dàrú ìjọba ìrìnkì àwọn ìfọ̀kànbalẹ̀ ọkọ̀ọ̀kọ̀ wà fún láyé ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ni Ọlọ́run ní alladina amanu wàlámù yẹlẹbìsù imanahum bizulm Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n gbọ́ náà ọba àlékè ọlá gbọ́ tí wọ́n wá da ẹbọ pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ò ṣoògùn Ọlọ́run ní ulaika lahumul amnu irú àwùjọ bẹ́ẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ pẹ̀lú wọn làwọn fi amúnù ìfọ̀kànbalẹ̀ lọ́lọ́run kọ́ sàdéhùn bẹ́ẹ̀ inú Kùránì yẹn máa súrà wo lọ́wọ́ bá wọn jáde ulaika lahumul amnu Ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ó wà wa hum muhtadun àwọn ni wọ́n sì mọ̀nà inú ilé ike wa ní mádùlẹ̀ arọ́bí ìgbà mi bẹ̀ mo lè sí fìlà mi kalẹ̀ báyìí nínú ọ́fíìsì wa ó lè jẹ́ rọ̀lẹ́ tí n bá ń lọ ilé ìkànnì àwọn afáwa ni ọlọ́mọ ṣeun ọlọ́mọ kódà a máa jẹun lọ láàrin ara wa tá a máa jẹun lọ́wọ́ báyìí ẹnì kan ó sì dìde ó jẹ tí ń jẹun lọ kọ̀jẹ́ tán òun lọ kíláàsì tó ń bá dé padà òun wà gbé ẹlòmíì lè nígbà tá a wà stúdẹ́ǹtì náà ẹni wá ń sọ pé wàlẹ́ ọlọ́mọ kẹwàá torí pé àyè máa sọ lóògùn mà nílé kẹwàá tábà mọ̀ jò lóògùn kálukọ́ ọmọ ń gbọ́ irú ẹ̀sà òkè yìí ní ìsẹ̀ á ti fi fìlà rẹ̀ sí nǹkan torí kò ní sí fọkàbá òǹgò nílé sílẹ̀ ntọ́lọ́ àní àmì sọ́tì ní àní àmì àbí àyà kelo àyà 82 àwọn ọmọ wọ́n jáde wọn ò ya wèrè wọn ò ya kẹ́kẹ́ wọn ò sàsíra wọn pé ẹnìkan ní ilé ike òbòmí olúwa o tógún kò wá ní sí fọkànbalẹ̀ ń bẹ̀ rí wọn bá tà lẹ́bẹ̀ ó ti kó nǹkan rẹ̀ kò ní lè tutọ́ bójú kò lórí àga tó rí pé fínú kan ní ẹ̀ bá ń kọ́kọ́ nù ẹnu ẹ bá ti ń sògbè ní fọkànbalẹ̀ ṣùgbọ́n bá lọ́lọ́ ìfọkànbalẹ̀ ọ wà fún òun sí fìlàlẹ́ ọkàn sí kàkí ń tẹ̀ gẹ́gẹ́ bí bọ́lí wàhálà ulaika lahumul amnu wa hum muhtadun. ọwọ́ ara lẹ̀ ẹnìkan wá ní ilé òsà ni o àwọn òsà máa ti kíní kankan kọ́sà àfilẹ̀ kọ́ wá fáwọn lakers of land tọ́pọ̀ ẹ wo bàbá wa Sọláhùdín lẹ́dẹ̀ madul islami inú ń tá a gbọ́ ni pé ibi tí a ń fún ẹ nígbà tí a fẹ́ ṣe ilé eke o àwọn aráàlú wa rí pé ẹ lọ fún ní ibi àwọn orò wà kálukú ò lè lọ ọbẹ̀ igbó orò tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí bílẹ̀ ilé eke òun ṣe pọ̀ tó àwọn bàbá wọn rò kí abáwa bó kù abágbé kúrà ní ìwọ̀bẹ̀ wọn kọ́ lé eke ó bẹ̀ ó dìgboro lónìí kí ẹ lọ ẹsẹ̀ tó fẹ́ lọ fún ṣe máa fà ní káwọn orò wá pa mú bàbá nígbà tó lọ́lọ́ ẹjọ́ ń tajà sọ́ọ̀bù tí a ń di kékiní kan ìyá alágbájá ni òjò sí kékiní kan ẹjọ́ ọ sọ̀rọ̀ òdì sí mi o tí mò ń rí ọ̀tọ̀ lọ́lọ́ ló fi ń fẹjọ́ sùn kí ó ní máa rí mo ti ń rí o mùsùlùmí ọmọ sọ báwọn olóòrí àwọn sọ pé ẹ kí n rí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó jú mi ọkọ̀ màá máa rìn káàkiri títí ń rí nǹkan ó sì máa rí dáadáa so tó bá kọ́ fẹ́ ba atúndé ògùn ìyún dá wa lójú pé ẹ̀wọ̀n lágbára òkùnkùn kan bẹ́ẹ̀ bì kan kàwọn àyà tí mo fẹ́ sọ yìí kàánú omi lọ́dà bẹ́ẹ̀ kàwọn àyà tí mo fẹ́ sọ yìí ká sẹ́ńtọ́lọ̀ ní kíní kan la ògùn òníran ká nǹkan ti bàjẹ́ máa la kíní jẹ́ bẹ́ẹ̀ ọba rọ̀bà fún ṣùgbọ́n rọ̀bíkà ni ọ̀dàgbére báyìí nù àkọ́kọ́ sọ́tìlù fatia ẹ̀ẹ̀kejì ayanu sọ́tù bakora sí 101 ní wàtábàwù 102 sọ́tù bakora Quran chapter 2 ayan látò kìdílẹ̀ wàtábàwù máa tẹ́tìlú ṣayatínú ala mulki Sulaiman wà máa kàfàrọ̀ Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr títí dé parí ẹ̀kẹta ka ayatul kursi kódà ayatul kursi nìkan ayatul kursi nìkan tẹ̀kìfíkà ó ti tó ọ lásán gbogbo ń tà ń sọ yìí bí bàjẹ́ tá pátápátá ni kùrìsì rẹ̀ kẹ́gẹ́ tó tọ́ mọ̀mí tọ́ ọba wọn kùrìsì àti kúláwùsù kìíní kejì kúláwùsù ibrahim falaki kúláwùsù ibrahim náà tọ́ ẹ pé ń lọ mọ̀ àtúndò tó yóò tí ó tó sí ṣùgbọ́n máa gbọ́ lọ
tó bá fẹ́ wú tán tó gbé mọ́ ń sọ Ayatul Kursi aya wà má kí lórúkọ rẹ̀ innama sana'u kaydu sahir súra wo ni súratu Taha 69 àti aya kíní kan náà la sayubtilu innama sana'u kaydu sahir وقال فرعون آتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم بالسحر إن الله سيبتله إن الله سيبتله إن الله لا يفلح الساحر حيث أتى. Súra wo ló wà ọ̀kan kà lórí ni so súra àyà tó bá ti bá ń wá jáde ní ìsìn Suratu Yunus àyà kelo 81 tó kíní láti ibi tó ti gbé lókè wọn Suratu Yunus Quran chapter 10 so verse 79 sí 81 ká wá bọ́ síbi kúlẹ̀ òsù kìíní kejì jẹun àwọn àyà ìmímọ̀ lórí so ti yíba ṣùgbọ́n mo kẹfẹ́ wá ìmọ̀ kí n jà síbẹ̀ má ti kọjáde wá ká gbọ́ àwọn tí mo sọ tó bá ń gbọ́ Àtúndé tòótọ́ láyé yóò sì ọ̀tàn iṣẹ́ já àwọn tó ń lọ bá wọn àárínà ní tí ń ṣẹlẹ̀ sí wọn ṣé gbogbo wọn ni tí ń ṣẹlẹ̀ sí ọlọ́tẹ̀ ọlọ́run ẹnìkan ò lè change kádàrà ẹnìkan ò sì lè yí kádàrà rẹ̀ kádà wọn ò sì lè lo kádàrà rẹ̀ ó ní ọmọ ayé lọ́wọ́ àbá lágbájá sórúgbó ń tọ́fẹ́ kódà àkúdáyà tẹ́ ẹ máa ń sọ wọ́n rí lágbájá gbogbo tí ó bá nìkà mọ̀ yín jẹ́ tẹ́ ẹ mọ̀ lẹ́ gbọ́ lórí prógámù kan àwọn prógámù tí ọmọ kó bá gbàgbọ́ yín lọ́pọ̀ lórí Facebook lọ́pọ̀ lórí rédíò lọ́pọ̀ lórí gbogbo ẹ̀ tó tako ìsìláàmù ti wà yìí wọn bọ́ ṣẹ̀sìn mí ìsìláàmù ti wá tá à ń ṣe ṣùgbọ́n kí ládàáwò tá a rí àwọn àfáà ni síbẹ̀ gbọ́ nígbà àwọn olóṣàlá àwọn ọmọ ka gbogbo àwọn àfáà táwọn jọ ń pàdé o wọ́n láwọn ka mẹ́rin nínú àwọn àfáà gbàǹkó nílùú Ìlọrin tí ẹ bá dé Ìbàdàn náà bóyá máa mọ yín bẹ nínú ẹni tí wọ́n kà pé kíni ẹ̀ka ń pèrè kí lórúkọ rẹ̀ nínú àwọn jọ ń pàdé nílédì ní ẹ ti kàyàwó ẹnìkan ní ìsìn pé ìwọ́n tó wá ní káwọn má bọ omi nígbà tí yàrá ìyàwó rẹ̀ ọ̀yà sọ̀rọ̀ ibi tó gbé wá àbí nígbà tí ìyàwó rẹ̀ fẹ́ bí máa jẹ ẹ dákun ta ló di ẹrù bẹ́ẹ̀ Allah níbi ayé lajú dé síbí láyé ìjọ nígbà táwa kéré wọ́n ń ta gbọ́njú bá ní pé máa ń doyún mọ́ yàn nú ọfẹ kéré tó bá ti kọjú oṣù mẹ́rin pé wọ́n ti doyún mọ́ nú ni nígbà tí o ti sa operation ṣé ẹnì àfáà wo ní í ṣe wáàsí fáwọn yẹn ní í ṣe pé ẹ má nígbà wọ́n ká doyún mẹ́yìn ẹ̀nu nígbà ayé advance bí àwọn Yorùbá bá dé èèbó tu operation ti wà ṣùgbọ́n bá náà kọ̀ sọ operation kálukọ́ wa máa wò Ọlọ́run òsì bá ní sàdéhùn oṣù mẹ́sàn-án Kùránì kódà Ọlọ́run ní máa lékún ó lè dínkù ó lè lékún ṣùgbọ́n Yorùbá ní àwọn ayé ni wọ́n ti kàn án ẹnìkan bẹ tí ń jásí àwọn àfẹ́ ẹlẹ́bọn lórí Facebook nígbà kan tí wọ́n máa pè wọ́n wọlé yọ́ máa pè wọ́n àwọn òní mọ̀ pórí ayélujára Ají Saidi wọ́n mọ̀ pé ẹni Ají Saidi sì tù torí ẹ̀yin tẹ́ ń gbọ́ wá ń lé àwọn tó wà lórí Facebook mẹ́ni o ọwọ́ àpẹ ẹnìkan jọ kẹ pé ẹjọ́ ìsìn bí ṣe ń sọ̀rọ̀ lẹ́ni yẹn ni Ají Saidi ń play ní fọ́ọ̀sì ẹ̀ ń jáde dàrẹ́tì pé ẹnìkan ló fún nọ́mbà ìlú èbó lòun wà kíní kankan àfa wa ń sọ fún un pé ẹdún wọn lọ wò ọ̀rọ̀ tí mò ń sọ ó lé 2 hours o yóò tún lọ wò tí wọ́n tún pa fóònù ó ní kó fún un níbi 30 minutes nígbà tó pé ó ní òun ò tí ì rí nǹkan dáadáa tí tó ń bá prógámù lọ làwọn èèyàn pé nígbà yàrá bá ní arímìírí ìṣòro obìnrin pé àmúbọ́ àti tí bá ń sọkún sí lọ́rùn ẹ̀dàpọ̀ ẹgbà míì àti sẹ́nà ni àti gbogbo ẹ̀ pé a rí pé ibi tẹ́ ti kàdáwò níbi obìnrin ni kíní kan ó ní ẹni tó ti níyàwó tí èsì ìyàwó kan kọ̀mẹ́ntò ń bá gbó nígbà tí kí wọ́n solution yóò ra àgùntàn yóò ṣe kíní kan yóò ṣe gba ọwọ́ á sí gbogbo nǹkan kalẹ̀ àwọn ò fi bá ṣe tutù àáfà àwọn òbí bá ṣe tutù pé ẹ̀yọ̀nù àgbà làwọn ọkọ̀ ṣe ná
níjọ́ tá ń sọ fún yín pé ẹ má mú ijó ìlú ẹ má mú wọnú Islam kò sínú Islam wa ẹ̀ ẹnjọ́ àwọn èèyàn ṣe mọ́dì wọ́n lùlù nú mọ́sálásí kálukú ń ṣọ̀dí wọ́wọ́ kọ́tukútù yọ̀yọ̀ gbàgbàgbà bẹ́ẹ̀ bá dé mọ́sálásí wa náà ní Ìbàdàn bíi oríṣiríṣi níjọ́ kíní àwọn èèyàn máa ṣe ìnáwó àti ìnáwó márèjì àti ìnáwó kíní kan àwọn èèyàn máa lùlù nú mọ́sálásí ni ẹ wá rí Davido tí ń ṣe bíi ẹni tó ń kírun wọn á ní wọn kọ́ lọ dìlítì fídíò sáwọn àfáà yín tí ń lùlù tí àwọn ń jónu mọ́sálásí kí ló tẹ̀ bá wọn wí ọmọ olórin wa bọ́bẹ̀ náà wá wò kí Islam ṣe sáwẹ́ wa tẹ́lẹ̀ ló gba àwọn mùsùlùmí tí wọ́n ní Islam sáwẹ́ wa wọ́n ṣe bí alóore wọ́n ṣe bí kinní kan nígbà gbogbo lẹ́yìn wọnú ẹ̀sìn bó o lára àtà náà ṣe ní báyìí wọ́n ńlẹ̀ ẹ̀sìn wa jẹ́ nkéré nítorí àwọn àfáàyín náà ti ń lọ lédì tí wọ́n ń ṣe gbogbo ẹ̀yọ́ wà bá nǹkan kókó wọn mọ̀ bomi ẹ wà bá nǹkan pé wọ́n má sì kí lórúkọ rẹ̀ so ẹ kọ́kọ́ bá àwọn àfáàyín wí náà káwọn náà má ṣe bọ so ti yé báyìí táwọn àfọ́ ọ̀bá ṣe ni àwọn náà ò ní máa ṣe a wà gbé wa lọ níjọ́ mẹ́jọ ibi àṣírí ní táwa fẹ́ sọ mẹ́sì ta pàṣẹ fọba Solomonu nù pé àwọn tó pè láàfà àwọn èsà àfà tó ti àwọn tó pè láàfà wọn èsè kí ni ó wọn èsà àfà nínú ìsìláàmù ti wà yó ẹnikẹ́ni tó bá lóun fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ lọ́la kèfèrí ni kì í sára wa ẹ má sọ pé àfà kan lulẹ̀ àfà ò lulẹ̀ wọn ò wulẹ̀ pé dá sí irú tó lọ dá sí wọn wọn fẹ́ polówó ọjà ni Ọlọ́run sì fi ṣẹ̀sìn kì í ṣe ìsìláàmù lọ ṣẹ̀sìn no a ti sọ̀rọ̀ àwọn Ọ̀rúnmìlà àwọn nǹkan a ti sọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá gbogbo àjọ ní tó ti yé báyìí wọn ò sì àwọn tí ó bò àwọn tẹ́ ẹ mú ló sa àwọn tá bàbá wọn òòṣàwò làwọn bọ òòṣàkọ ló pilẹ̀ ńlẹ̀ yóò bá ẹ wá nǹkan yín ní síwájú ẹ wá nǹkan yín sí nǹkan ní àṣàwò ẹ bọ́ yàtọ̀ àṣà yàtọ̀ kádéfìlà abetí ajá àṣà ni káwọ́ kẹ̀ǹbẹ̀ àṣà ni kẹfẹ́ síyàwó kẹfì ẹbọ tọkùnlé àṣà ni tó ti bá àṣà yàtọ̀ ẹ̀sìn lẹ́fẹ́ gbówà ìbọ òrìṣà ẹ̀sìn ni kì í ṣe àṣà Yorùbá kọ́ nǹkan ló pilẹ̀ Yorùbá ká má bọ nǹkan mi lẹ́yìn Ọlọ́run nípìlẹ̀ Yorùbá torí pé ọ̀sán gangan ni gbogbo àwọn òòṣà tẹ̀ ń ṣe ń dé àtògùn ni o Ṣàngó ni o nkẹ̀kẹ́ ni ọ̀sán ló dé májì wọn sọ fún pé nǹkan wọn ṣe ń dìlé yín lọ wá dìlé yín dáadáa tó ti yé bá nísìn ọ̀pọ̀ bá lè kàtàn nípìlẹ̀ tọ́ ọ̀kà lórí Oòduà kó o béèrè pé òòṣà wo l'Oòduà gangan bọ ìbéèrè nu bàbá yín tọ́sẹ̀yìn ilé Oòduà òòṣà wo lọ́bọ ẹ̀yin olóòṣà ẹ̀dá wa lóhùn lórí rẹ̀ àwọn táwọn fẹ́ pè wọlé 09098889939 yọ̀yìn àgbàlagbà ní ọmọdé ìbápẹ́lẹ̀ ìyá rẹ̀ kọ́sà sọdá nígbà tó Oòduà gan ọ̀bọ òòṣà so làwọn atọ́ ajọ́mọ̀ Oòduà wà bọ hello wa alaikum salam rakatu now yes èèyàn lè kí tó bá ti jẹ́ wípé ibi téèyàn ó ti lọ dúró so àsìkò orun yìí ó ti lọ so èèyàn lè kí mo rò pé ti yé. Wa alaikum salam. Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé lórúkọ mi. Ẹ ra bàbá. Béèrè méjì mo fẹ́ béèrè. Ok sir. Nínú kéèyàn han áyà síwájú ilé kéèyàn tó wọlé kéèyàn kan àti kéèyàn lọ mú kíní ìka kan ìgbálẹ̀. Ìwà ìwọlọ́sọ sínú jù pẹ̀lú àwọn ẹlẹ́mìíkẹ́ni tí wọ́n máa ń wọlé àwọn àtìláwí fún ìfọ̀ra ìwọ ló sọ sínú jù. Ẹlẹ́kejì ẹlòmíràn ní kéèyàn bá fẹ́ ṣe sàárà ó kó èèyàn pé èèyàn pa ẹran tẹ́tẹ́ ìgbà tí ìpẹ́ ṣáàdúrà ò lè gbà ní. Náà jazakumullahu khairan à ń sọ̀gbálẹ̀ àbí kinní kan à ń yá àwọn àtìmí kan sẹ́nu ọ̀nà eléyìí ò sí nínú tí Islam ní ká fi ṣe sọ́ra so ẹ̀bọ náà ni gbogbo àtìmí kankan fi kara hún bẹ́ẹ̀ dìtíà kan gbogbo ẹni tẹ́ dìtíà mẹ́nu lé ẹ máa lọ já o tó ti báyìí tẹ́ bá lọ wo nǹkan tẹ́lómi kọ́ bẹ̀ gẹ̀yìn gómò ká àìmọ̀mọ́ kí wọ́n mọ̀ dìkẹ́ wọ́n ní kọ́mọ̀ rẹ títí lọ lé kó tó ti máa kí ní ọbọ̀ ọ̀tún kó ohun tó wà ń bẹ̀ kò lérìkà wọ́n kàn lè yàwó gọ̀ọ̀gọ̀ báyìí wọ́n yẹ yàkuyà sẹ́nu ọ̀nà lé yín o sẹ́lómi tí ò jẹ́ kí oorun tí ń ṣùgbọ́n ọ̀dà egbon tó fi kọ́lé ni kò ní ìdí àyàpá ìta kànú níbẹ̀
ẹ máa ka sọ́tù Bákọ́rà náà lé yín yóò ṣiṣẹ́ bó di 40 days Bákọ́rà tẹ́ bá ti kà ó ṣiṣẹ́ bó di ẹ bá lọ́sùn lálẹ́ ẹ Ayatul Kursi ẹni tó bá Ayatul Kursi kó tó sùn ànábì lọ́lọ́run ó yọ olùsọ fún tí ó sọ kó níbi gbogbo aburú àlìjẹ̀nù wọ́n sọ lásàsí kan lóru ní nǹkan so ànábì ó sọ pé yóò sọ kó níbi ìsọ olédè nǹkan so ẹ̀yin náà gbọ́dọ̀ ládùúgbò yín ó bá ti fẹ́ dé ẹ pariwo lè nǹkan protestant Islam mú wá nù tó ti yé báyìí ní ìsìn but lórí kẹ́ ẹnìkan ó sàsí ọ kìnnì kan mọ́jọ́ wọn pé pamẹ́ lóru kìnnì kan wá ṣẹ̀ ń tọ́ kìnnì lá wọ́n ti pẹ́ o ọ̀kan mọ́ ni o so ó ti lá o so kọ́lọ̀ ń kọ́ sànù wa so ní ìjẹjọ akéde meeting kan pé yóò wáyé níjọ́ Thursday fún àwọn ìmáàmù ní tí wọ́n ti jáde mahad ká má bínú torí bíríìjì olórí tó já òní ẹbí sáré change meeting yẹn sínú mahad ọ̀pọ̀lọpọ̀ lọ dúró ka olódó so látẹnu àwọn àfáà wa ní àwọn tí wọ́n ti jẹ́ àwọn àfáà tí wọ́n ti jáde wọ́n ní ká bẹ̀wà ká má bínú ọ̀gọ̀rọ̀ náà sì wà ṣùgbọ́n meeting mi ó tún wá ní August 6 inshallah so tí ó jẹ́ níjọ́ Sunday tí ń bọ̀ nínú alimadu làárọ̀ fún gbogbo ẹni tó ti jáde nìyí o ìpàdé o student gbogbo àwọn tá ti jáde pátá so ní aago 10 níjọ́ wa alaikum salaam mo ti àti fẹ́ pàjọ ètò dé ọyá so náà. sẹ́rí ọ̀rọ̀ hàn tí wọ́n láyé inú pẹ̀lú ògbọ́n ẹ̀bẹ̀ ní ti gbé ní ọjọ́ mẹ́jọ á farabalẹ̀ dáhùn rẹ̀ torí pé ààrí ọjọ́ mùsùlùkùn àsìkò ti lọ so tó ti yé báyìí kọ́lọ́run ọba lè kọ́ ṣùgbọ́n ẹjẹ́ sọ ní ṣókí àwọn àfà wọn ní alẹ́ hàn ṣùgbọ́n nǹkan dáa jù ní káka nǹkan ní omi kó o tó di pọ́ hàn ṣùgbọ́n ó ní májẹ̀mú o tẹ́ máa láàlẹ́ hàn irú àwọn nǹkan wo la hàn kì í sàwọn okò àjànà yá jam kọ́sítọ̀ yá ń já rárá rí lù so ìhànkún wọn lélẹ́yìn tàbí wọn ní ayàtọ̀ fẹ́ hàn yìí o gbọ́dọ̀ sẹ́mi kó tó hàn tán so inshallah màá sàlàyé rẹ̀ dáadáa ní ọjọ́ ìjàmọ́ káka nǹkan ní omi ní súnà so ìhàn nǹkan ẹ̀yìn òsínú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àpérò sọkọ̀ kì í ṣeṣẹ́ òdì. Kápérò sọkọ̀ kì í ṣeṣẹ́ òdì. Mọ́tò wíwà ìyẹn ò gbà gidi. Mọ́tò wíwà ìyẹn ò gbà gidi. Kákáyé lẹ́sìn l'Olúwa fi ràn wá. Kákáyé lẹ́sìn l'Olúwa fi ràn wá. Àṣẹ Olúwa ní kálẹ̀ tẹ̀lé àṣẹ Olúwa. Alhamdulillahi rabbil alamin òun ni ká jẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n fọ̀nà fún ìjẹ́ àníri jùbá lórí ètò yẹn tó Al-Basira fún ti ìnáwó tájẹ́ mẹ́tò wá ṣe tí wọ́n yẹn fún Yusuf Adédọ̀yìn Ajánásì àjọ ń bẹ níbí ni bákan náà àwọn ojú ọ̀rọ̀ Àfúnsà àti àwọn ọ̀gbẹ́ni Ajíbọ́lá Sàlámì àti ọmọ ìyá àwọn Adébáyọ̀ Tàmíyù náà ni wọ́n yẹ kẹ́ máa gbọ́ ara ní àwọn sáàsù àti àtìǹgbàdàn náà ní South Sulaiman Bẹ́ẹ̀ni Ibrahim Abi Ibrahim ẹ̀sà òkè fún ìbéèrè kan àbí kejì a lè pè wọ́n àbí ká tẹ́ẹ̀sì wọn lẹ́yìn ètò sórí nọ́mbà 070106439 ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí 070106439 orúkọ tèmi ò yípadà èmi ni Ridwanullahi Muhammad Jami aka